ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni wípé psalm 19 jẹ́ summary àkójọpọ̀ gbogbo nǹkan tó wà ní psalm 119. nígbà tá a ṣe psalm 18, David máa sọ pé kò sọ́lọ́run mìíràn lẹ́yìn ọlọ́run yìí mọ́. There's no any other God, save our rock. ọlọ́run yìí nìkan ni ẹ máa rí pé ó tẹnumọ́ ní psalm 18 pé ọlọ́run yìí nìkan ni ọlọ́run, kò sọ́lọ́run mìíràn níbì mìíràn. so ńgbà tó wá dé psalm 19, David wá fẹ́ káwọn èèyàn mọ̀ wípé báwo la ṣe mọ̀ pé ọlọ́run yìí pó wà gan-an. kí ni ẹ̀rí ta fi mọ̀ pé ọlọ́run yìí wà, tó jẹ́ ẹ̀rí ìdánilójú ta lè fi sọ pé ọlọ́run yìí wà lóòótọ́. àti wípé tá bá mọ̀ rí pé ọlọ́run yìí wà, kí la lè ṣe láti lè fi tẹ́ ọlọ́run yìí lọ́rùn? kí làwọn nǹkan náà ta lè ṣe? báwo la ṣe lè mọ nǹkan náà? àti pé ọ̀nà wo la fẹ́ gbé gbà? ìkan tí psalm 19 wà fún nìyẹn. psalm 19 ó ṣe àfihàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀rọ̀ ọlọ́run tó máa fi ń fún èèyàn láti lè mọ̀ wípé lóòótọ́ ẹni tí ò tiẹ̀ tí ka báíbù rí rárá, ẹni tí ò tiẹ̀ gbọ́ nípa Jésù Kristi, tó jẹ́ pé láràárọ̀ lọ́sàn-án lálẹ́ ó mọ̀ nínú ọkàn ara ẹ̀ wípé ọlọ́run kan wà o, ọlọ́run kan wà. so David sọ pé ọlọ́run ti fi gbogbo àwọn nǹkan tó dá, àwọn ìṣẹ̀dá, àwọn nǹkan tó dá, gbogbo ẹ̀ ló ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ọlọ́run ṣe. ipe tó bá wo òfurufú, ṣáárí gbogbo òfurufú yìí bó ṣe tóbi tó, bó ṣe rí lamẹ́ríkà bẹ́ẹ̀ ló ṣe rí ní áfíríkà, bẹ́ẹ̀ ló ṣe rí ní Australia, bẹ́ẹ̀ ló ṣe rí ní India. kò sẹ́ni tó sọ pé níbi tó ń wà òfurufú yìí pé kò sí ń bẹ̀, ó wà ń bẹ̀. kò ṣe pé ó dẹ̀ wà ń bẹ̀ nìkan, tílẹ̀ bá mọ́ oòrùn máa jáde everyday lójoojúmọ́ ni. oòrùn náà ò dẹ̀ yẹ̀, kò ṣe pé kó jáde fún ọjọ́ méjì oṣù kan ká má tún rí oòrùn. oòrùn máa jáde, bó ṣe ń jáde lamẹ́ríkà bẹ́ẹ̀ ló ń jáde ní Australia, bẹ́ẹ̀ ló ń jáde ní Áfíríkà. tó bá sì tún di àkókò tó yẹ ká rẹ́sì, olúwa tún gbóṣùpá jáde, á tún gbé moon jáde lálẹ́, rather kí ni moon Yorùbá, á tún gbé moon jáde lálẹ́, everywhere á tún dúdú. bó ṣe ń dúdú lamẹ́ríkà bẹ́ẹ̀ náà ló dúdú láfíríkà, bẹ́ẹ̀ ló wà ní gbogbo ayé, kò sẹ́ni tó máa sọ pé òun ò rí. so David sọ wípé ẹni tó bá rí gbogbo nǹkan wọ̀nyí á mọ̀ wípé ilé yìí kọjá pé ó kàn pé ásídẹ̀ǹtì, á mọ̀ pé alágbára kan wà tó ṣerú nǹkan bí eléyìí. àfẹn tó bá jẹ́ òmùgọ̀ nìkan ni ò ní mọ̀ wípé alágbára kan wà tó ṣerú eléyìí. so David sọ pé that is the first way, ọ̀nà àkọ́kọ́ ta lè fi mọ iṣẹ́ ọlọ́run, ta lè fi mọ̀ pé ọlọ́run wà nìyẹn. iṣẹ́ ọwọ́ ọlọ́run ó fi hàn wá wípé lóòótọ́ ọlọ́run kan wà, èyí tó ṣe gbogbo nǹkan tá à ń rí, gbogbo ìṣẹ̀dá tá à ń rí. tá bá rí mọ́tò Mercedes Benz, a máa béèrè wípé kò tiẹ̀ ní a máa mọ̀. tá bá sọ pé irú mọ́tò wo ló gbé wá, àwa ní Mercy ló gbé wá, Mercedes Benz ni. a mọ̀ wípé àwọn kan wà tó ṣe Mercedes Benz. bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tá bá ti ń wo ọ̀run lójoojúmọ́, tá à ń wo oòrùn, tá à ń wo òṣùpá, tá à ń wo even lórí ilẹ̀ ayé tá a wà yìí, a mọ̀ pé gbogbo rẹ̀ wọ́n design ẹ̀ ni. ó ní alágbára ńlá kan tó ṣe gbogbo rẹ̀. ṣé mọ̀ pé tí kò bá sí oòrùn lọ́sẹ̀ kan, wàhálà ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. kóòrùn má jáde lọ́sẹ̀ kan, gbogbo àwọn ewéko wọn ní lè jẹun, tó lọ́wọ́ náà ní ìdí heat. àwa gan tó tútù bá mú jù tí kò sí heat kankan rárá, ẹ mọ̀ bó ṣe máa ṣe rí. but Ọlọ́run sọ ṣe ìléwé tó jẹ́ pé ó ṣe kò pa wá lára, a lè gbé nínú ayé náà. so lójoojúmọ́ ni àwọn nǹkan tọ́lọ́run dá ló ń sọ̀rọ̀ fún wa wípé ọlọ́run yìí wà, ọlọ́run yìí sì tóbi, alágbára sì ni ọlọ́run. wípé dẹ̀ lẹ́yìn yẹn o, nínú ọ̀rọ̀ rẹ̀, ìyẹn nínú ìwé mímọ́ tó kọ fún wa, nítorí ó mí ìmísí ẹ̀, ó ní ìwé mímọ́. bó ṣe mí sí Ádámù
erùpẹ̀ tó ṣe di ènìyàn bẹ́ẹ̀ ló ṣe mí sí àwọn tó kọ ọ̀rọ̀ Ọlọ́run. So ìmísí Ọlọ́run, ìmísí ẹ̀ òun gangan ni ọ̀rọ̀ Ọlọ́run. Dáfídì sọ pé ìmísí ẹ̀ òun ni ọ̀rọ̀ Ọlọ́run. So nínú ọ̀rọ̀ Ọlọ́run a lè rí kà wípé alágbára lọ́lọ́run yìí, Ọlọ́run yìí tóbi lọ́ba, ọlọ́gbọ́n tó jù lọ lọ́lọ́run yìí, pé àfẹn tí ò bá kà á nìkan ni ò ní mọ̀ wípé Ọlọ́run yìí pé lóòótọ́ ló wà ó sì tóbi lọ́ba. So àwọn nǹkan méjì tí Dáfídì sọ pé a lè fi mọ̀ wípé Ọlọ́run wà nìyẹn. But lẹ́yìn yẹn ó wá sọ pé nísìnyí tá ti mọ̀ pé Ọlọ́run wà, Ọlọ́run yìí sì tóbi lọ́ba, a sì ti rí kà nínú ìwé rẹ̀ wípé a ní láti ṣe gbogbo nǹkan bí ìlànà titi rẹ̀. Tá bá sì ṣe gbogbo nǹkan ńlànà sí tirẹ̀, ìyà ìnípẹ̀kun tún wà. So ìyà ìnípẹ̀kun yìí ẹni tó dẹ̀ máa jẹ́ ara ìyà ìnípẹ̀kun yìí ó láti ṣe gbogbo nǹkan tọ́lọ́run sọ sínú ìwé mímọ́, tó jẹ́ pé ìwé mímọ́ yẹn òótọ́ ni, ìmísí Ọlọ́run ni, kò sí rọ́ńbẹ̀. Wọ́n ti try ẹ̀ títí wá ti rí pé òótọ́ ni, gbogbo nǹkan tó wà ńbẹ̀ kò lè yẹ̀, a lè fi kún, a sì lè fi sí. So a láti ṣe gbogbo nǹkan tó wà ńbẹ̀ láti lè ní ìyà ìnípẹ̀kun, láti lè gbé ìgbé ayé tó ti ẹ̀dá lórílẹ̀-èdè ayé ta wà yìí. Pé ta bá lè ṣe àwọn nǹkan tọ́lọ́run sọ, imagine tó bá jẹ́ pé gbogbo ayé ta wà yìí tí ò sẹ́ni tó ń parọ́, tí ò sẹ́ni tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn, tí kò sẹ́ni tó ń ṣe iṣẹ́ ibi, tí gbogbo wa ń tẹ̀lé nǹkan tọ́lọ́run sọ nínú Bible, báwo lẹ ṣe rò pé gbogbo ayé á ṣe rí? Gbogbo ayé ìbá beautiful, ìbá dára, ìbá má sí gbogbo rúkèrúdò tó wà ní everywhere. But torí pé àwọn èèyàn ò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, torí pé a ṣe nǹkan tọ́lọ́run sọ pé ká máa ṣe, òun ló fa gbogbo rúdurùdu. Torí tí Sátánì ò bá rí ẹ̀ṣẹ̀, kò sí kankan tó lè ṣe. There has to be a cause, there has to be a legal ground for Satan to attack. Tí ò bá sí legal ground, Satan ò lè ṣe nǹkan kan. So torí pé a tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run gbogbo bó ṣe kọ́, ilé tó bá wù wá là ń píìkì, èyí tó tá bá láìkì ń bẹ́ à píìkì, èyí tá bá láìkì á fi sílẹ̀. So Dáfídì sọ wípé òun fẹ́, lẹ́yìn tóun ti rí pé Ọlọ́run yìí tóbi, ó lágbára, ó jẹ́ ọlọ́gbọ́n jùlọ, òun fẹ́ ní relationship pẹ̀lú Ọlọ́run yìí, nítorí òun fẹ́ ṣe tán, òun fẹ́ parí láyé bí pẹ̀lú Ọlọ́run. So gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn ò tiẹ̀ kì í mọ̀ wípé ẹ̀ṣẹ̀, àtẹ̀yí téèyàn mọ̀, téèyàn ń fojú wò báyìí pé ẹ̀ṣẹ̀ ni tó sì ń tọwọ́ bọ̀, pé kọ́lọ́run kó ràn òun lọ́wọ́ kí irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kó má borí òun, kóun lè sin Ọlọ́run yìí títí dé òpin, débi pé ọ̀rọ̀ ẹnu òun àti nǹkan tóun rò nínú ọkàn òun, àṣàrò inú ọkàn òun, kó jẹ́ lè tó máa ohun Ọlọ́run ní gbogbo ìgbà. So ọ̀rọ̀ ìyànjú kan la máa ní Psalm 19. Ọ̀rọ̀ ìyànjú yẹn ni ìbéèrè kejì wípé how can I know what this God expects of me? Báwo ni mo ṣe lè mọ nǹkan tí Ọlọ́run yìí, mo ti mọ̀ pé Ọlọ́run yìí òun ló dá ayé àti ọ̀run lóòótọ́, mo ti rí iṣẹ́ ọwọ́ Ọlọ́run yìí, kò sí excuse. As a matter of fact, Apostle Paul sọ fún wa ní kí ni scripture yẹn, Apostle Paul sọ fún wa ní Romans 1:20 wípé nítorí ohun rẹ̀, ìyẹn gbogbo nǹkan tọ́lọ́run dá wọ̀nyí, ó ní kò farasin, kò fara pamọ́ láti ìgbà kan ti dá ayé, à ń rí wọn gbangba, a dẹ̀ ń fi òye ohun tí ó dá, a fi ń mọ Ọlọ́run sí. Gbogbo àwọn nǹkan tọ́lọ́run dá, a máa ń lo òye rẹ̀ láti mọ Ọlọ́run sí. A ní agbára àti ìwà Ọlọ́run débi pé kò sí àwáwí, kò sí excuse, kò sí gbogbo wa la mọ̀ pé Ọlọ́run wà lóòótọ́, àfẹ́ni tó bá ń parọ́ tó ń tanra ẹ̀ wípé kò sọ Ọlọ́run, a mọ̀ pé Ọlọ́run wà lóòótọ́. So kò sí àríwí, kò sí excuse fún ẹnikẹ́ni láti mọ̀ pé Ọlọ́run wà. So a ti mọ̀ pé Ọlọ́run wà. Nígbà tá a ti mọ̀ pé Ọlọ́run wà ń sìn, kí la wá lè ṣe láti bá Ọlọ́run yìí rìn? Nínú kí ni ìwé mímọ́ sọ pé a lè ṣe, àti pé ìwé mímọ́ náà báwo la ṣe lè mọ̀ pé nǹkan báyìí lọ́lọ́run kọ sínú ìwé mímọ́ náà? So oní Dáfídì sọ fún wa àwọn nǹkan mẹ́fà ni Dáfídì sọ fún wa. Àwọn nǹkan mẹ́fà yẹn ó jẹ́ bí titles, 6 titles. Tá bá pín gbogbo Bible sọ́nà mẹ́fà, Dáfídì cover gbogbo ẹ̀. So 6 titles tí Bible tó ní
tẹ́ bá kà nǹkan kan á wà lọ́ndà àwọn 6 titles yìí. Ìkan òfin law, ìkejì testimony ẹ̀rí, ìkẹta ìlànà precept ìlànà Ọlọ́run, ìkẹrin commandment ẹ̀ tó fún wa tá ní láti pamọ́, ìkarùn-ún fear ẹ̀rù kò ṣe pé ẹ̀rù respect ṣe mọ̀, ìpáyà Ọlọ́run là ń sọ, kò kí ṣe pé ẹ̀rù pé ó ń dẹ́rù bàyàn, ìpáyà pé mi mà gbọ́dọ̀ ṣerú nǹkan bí eléyìí, ọmọ Ọlọ́run ni, ọmọ Ọlọ́run ò kì í ṣerú nǹkan bí eléyìí, Ọlọ́run ò fẹ́ kí n ṣerú ẹ̀, so irú ẹ̀rù tá à ń sọ nìyẹn. So fear ẹ̀rù. Then ìkẹfà ò ní judgment ìdájọ́, torí Ọlọ́run onídàájọ́ òdodo ni, Ọlọ́run máa ṣèdájọ́, ó máa ṣèdájọ́ gbogbo ayé. So ìkan mẹ́fà yẹn ó cover gbogbo title. Bàtà bá dé Psalm 109 a máa rí pé David wá pín sí kọ̀ọ̀kan, ó cover gbogbo ìwé mímọ́, ó cover gbogbo ìwé mímọ́. Then ìkan mẹ́fà náà ó tún cover the characteristics, mi ìmọ̀ Yorùbá characteristics, 6 characteristics of the scripture. Bí ká sọ pé ìlànà Ọlọ́run mẹ́fà ṣá, that's the best way mo ṣe lè sọ Yorùbá. Pé number 1 ó perfect, number 2 is sure, ó dájú, ó dáni lójú. Ìkẹta is right, òtítọ́ ni. Ìkẹrin is pure, kò lábàwọ́n, ọ̀rọ̀ Ọlọ́run kò lábàwọ́n rárá. Clean, ìkarùn ó mọ́ dáadáa. Ìkẹfà òótọ́ ni, truth. So ìkan mẹ́fà tí David sọ ó cover title, àkọlé mẹ́fẹ̀ẹ̀fà gbogbo ìwé ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà Ọlọ́run gbogbo. Then àǹfààní mẹ́fà tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run náà, àǹfààní mẹ́fà tó wà nínú pé tá bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, tá bá mọ ọ̀rọ̀ Ọlọ́run. Èkíní ni wípé ó máa ń yí ọkàn padà sípò, it restores the soul. Abẹ́ ẹ̀yẹn láti lórí ọ̀fẹ́ salvation, ìgbàlà. Ẹni tó bá ka ọ̀rọ̀ Ọlọ́run, ó máa ń jẹ́ kí èèyàn wà convicted and you just want to, èèyàn á repent, èèyàn á yí padà. Ó máa ń mú transformation, ìyípadà rere, ó máa ń mú wá. So ó máa ń yí ọkàn padà sípò, number 1. Number 2, it makes the wise. Ó máa ń fún, mo fẹ́ sọ Yorùbá ni o. Ó máa ń fún ẹni tí ó simple ní wisdom. It gives irú eléyìí tó ṣe fún Solomon. Kò ṣe pé òmùgọ̀, Solomon ò kì í ṣe òmùgọ̀, but ọ̀rọ̀ Ọlọ́run máa ń fúnyàn ní ọgbọ́n. Ẹni tó bá ṣí ọkàn rẹ̀ sílẹ̀, tó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run máa ń kọ́ wa ní ọgbọ́n, ó máa ń fún wa ní wisdom, ó máa ń fúnni ní òye. So it makes wise the simple, ó máa ń make wise the simple. Ìkẹta, ó máa ń fún wa ní ọkàn, ó máa ń fún wa ní ayọ̀ nínú ọkàn wa, rejoices the heart. Ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ máa rí pé ẹ kàn máa débì kan ni, ẹ kàn rí pé ẹ kàn ń dárẹ́rìn ni, ẹ kàn ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni o. It rejoices the heart, ó máa ń jẹ́ kí ayọ̀ kó kúnnú wa, ó máa ń jẹ́ káyọ̀ kó wà nínú ọkàn wa. Ìkẹrin ni wípé ó máa ń lighten ojú wa, ó máa ń ṣí ojú wa, ó máa ń jẹ́ ká lè ríran ju bí nǹkan ṣe wà lọ. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣí ojú èèyàn. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ pé arise, shine, for your light is come, the glory of the Lord is risen upon you. Nígbà tá bá ti rí ìmọ́lẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó máa ń jẹ́ kójú èèyàn là sí pé so bó ṣe yẹ kí n ṣe leléyìí, ọ̀nà tó yẹ kí n gbé gbà leléyìí. So ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń lighten ojú èèyàn, ó máa ń jẹ́ ká lè ríran dáadáa ju bá ṣe ríran. Ìkarùn ni wípé títí láéláé ni ọ̀rọ̀ náà dúró, láéláé ni kò lè yí padà. It endureth forever. Ọ̀rọ̀ Ọlọ́run dúró láéláé because God is the same yesterday, today and forever. Ìkan lánàá, ìkan lónìí, ìkan títí ayé. Nítorí pé Ọlọ́run ò yí padà, ọ̀rọ̀ rẹ̀ kò yí padà títí ayé, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìkẹfà ni wípé ó máa ń jẹ́ ká lè gbé ìgbé ayé olódodo, ó máa ń jẹ́ ká lè jẹ́ olódodo. It produces comprehensive righteousness.
ó máa ń jẹ́ ká lè jẹ́ olódodo nínú Jésù Kristi. Nítorí a ti fẹ̀jẹ̀ Jésù wẹ̀ wá lóòótọ́ o, a ti di olódodo, ṣùgbọ́n ìwà tá a bá ń hù, tá a bá ń hùwà tí Jésù fẹ́ ká máa hù, torí a láti máa ń ṣe àwọn nǹkan tó máa jẹ́ ká máa rí dàbí Jésù ni, ká máa dàbí Jésù, ká máa dàbí Jésù. So ọ̀rọ̀ Ọlọ́run máa ń ràn wá lọ́wọ́ láti lè hurú ìwà bẹ́ẹ̀, láti lè máa wà bí Jésù Kristi, ká lè jọ Jésù Kristi nínú ìwà pẹ̀lẹ́. So àwọn nǹkan mẹ́fà tí David sọ fún wa nìyẹn. So ọ̀rọ̀ Ọlọ́run is the manual from the manufacturer. Ṣé mọ̀ pé tí ẹni tó ń ṣe nǹkan, ẹni tó dá nǹkan, tó bá dá nǹkan, á kọ ìwé pé báyìí lèèyàn ṣe ń lo nǹkan yìí, àwọn nǹkan tí nǹkan yìí wà fún leléyìí. So ẹni tó bá tẹ̀lé ìtọ́sọ́nà náà tọ́lọ́run fi sílẹ̀ sínú Bíbélì, David sọ wípé èrè wà ń bẹ̀ ní gidi ni, pé a lè live life to its maximum, a lè gbádùn ayé tá wà yìí, a sì tún gbádùn ayé tó ń bọ̀, ìyẹn tó bá tẹ̀lé àwọn nǹkan wípé. So kò sí ìbéèrè tí kò sí èsì rẹ̀ nínú Bíbélì, nínú ìwé mímọ́. Gbogbo ìbéèrè tá a lè béèrè láyé àti lọ́run, gbogbo rẹ̀ ló wà ní èsì ẹ̀ wà nínú ìwé mímọ́. So ìtọ́sọ́nà ni látọ̀dọ̀ Ọlọ́run tó dá wa, ó dẹ̀ ṣe ìwé mímọ́ yìí fún wa gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà, pé tá bá ní nǹkan kan tó rún wa lójú, ká lọ sínú ìwé mímọ́ láti lọ gbọ́ nǹkan tó wọn Ọlọ́run sọ nípa nǹkan èyí tó ń ṣe wá àbí tó ń bọ́dà wa. So 2 Timothy chapter 3 verse 16 to 17, ó sọ wípé gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo. Ìmísí Ọlọ́run fún rẹ̀ gangan ni ọ̀rọ̀ náà. Bó ṣe ní ìmísí Ádámù, erùpẹ̀ tó fi di ènìyàn, bẹ́ẹ̀ ló ṣe ní sí àwọn tó kọ ọ̀rọ̀ Ọlọ́run. So ọ̀rọ̀ Ọlọ́run náà Jésù Kristi fún rẹ̀ ni. So ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì, ó ṣe pàtàkì. So ẹ jẹ́ ká wá ka chapter 19. Ṣé rí ìwé mímọ́ yìí, ẹ̀ṣẹ̀ ó máa ń mú ìwé mímọ́, ó máa ń gbà kúrò lọ́wọ́ èèyàn. Ìwé mímọ́ ó máa ń gba ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ èèyàn. Ẹni tó bá ní ìwé mímọ́ tó ń kà á, ìwé mímọ́ á gba ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ ẹni tó ń kà á, ó sì ní agbára. Ṣùgbọ́n ẹni tí kò bá lè mú ìwé mímọ́, tí ò lè kà á, ẹ̀ṣẹ̀ ló gba ìwé mímọ́ lọ́wọ́ ẹ̀. Sin takes the Bible away from you, and the Bible takes sin away from you. Mo fẹ́ ká rò dáadáa. Ẹ̀ṣẹ̀ ó máa ń gba Bíbélì lọ́wọ́ èèyàn ni. Tẹ́ bá sọ pé Bíbélì ẹ for 1 week ó rí o tí ẹ ká, something is not right. Nítorí ẹ̀ṣẹ̀ máa ń gba Bíbélì lọ́wọ́ èèyàn ni. But Bíbélì ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ èèyàn. Téèyàn bá ń kà á dáadáa, ó máa ń gba ẹ̀ṣẹ̀, ó máa ń gbà lọ́wọ́ èèyàn ni. Àti pé iṣẹ́ tí Bíbélì máa ń ṣe ó tiẹ̀ pọ̀. Mo gbọ́ testimony èèyàn kan tó ní cancer, tó jẹ́ pé cancer tiẹ̀ ó wà infectious. Ó dẹ̀ ti situation ẹ̀ wọ́n tẹ̀ ti rò pé kò sí nǹkan kan mọ́, àwọn doctor ti rò pé kán gbé lọ. But ẹni tó lọ wàásù fún níbi tó wà, even though wọn lè súnmọ́ látẹnu ọ̀nà, tó lọ wàásù fún, gbogbo ògùn tó ń fún, morphine, gbogbo ẹ̀ kò ṣiṣẹ́ mọ́. So pain yẹn pọ̀. So Ọlọ́run wá sọ fún ẹni tó lọ ń wàásù fún wípé máa ka 25 chapters of the Bible fún lójoojúmọ́. Bó ṣe mọ rí deliverance nìyẹn. Sister yá dẹ̀ lọ bẹ̀, á dúró sẹ́nu ọ̀nà, á ka 25 chapters of the Bible. Ó sọ pé tó bá ti ń kà báyìí, gbogbo pain yá dẹ̀ lọ. Gbogbo pain tí kò tiẹ̀ mọ́, tí pé gbogbo drip, gbogbo kan tó fún kò ṣiṣẹ́ mọ́, pé tí sáà bá ti lè dé báyìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní ka Bible, gbogbo pain yẹn á dẹ̀ lọ. 25 chapters a day òun ló kà fún títí tó fi kúrò ní hospital, tó dẹ̀ fi wà lénìí, tó yẹ pé iṣẹ́ Ọlọ́run ló wá ń ṣe lénìí, tó dẹ̀ survive gbogbo kinní yẹn. That is how powerful the scripture is. Pastor John Hagin náà give testimony ti ẹ̀gbọ́n wọn nígbà kan tó sick, ó sọ fún wọn pé tóun bá tún sick láyé òun, ẹ jọ̀ọ́
ọ̀rọ̀ Ọlọ́run ẹ ṣáà òní kẹ máa kẹ tóun ò bá lè sọ̀rọ̀ ẹ máa ọ̀rọ̀ Ọlọ́run yẹn ẹ ṣáà máa play ẹ kẹ máa jẹ́ kóun máa gbọ́ pé tóun bá ń gbọ́ òun á ṣì padà kò sí bó ṣe lè le tó pé òun máa padà abẹnipó mọ̀ pé òun máa ní heart failure ni ó dẹ̀ ní lóòótọ́ but wọ́n record àwọn healing scriptures gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tó sọ̀rọ̀ ń pa ìwòsàn nínú Bible wọ́n record gbogbo ẹ̀ sórí tape so ńgbà tí ó fi dé hospital tí wọ́n sọ pé ká máa gbé lọ kò sí nǹkan kan ìyàwó ẹ̀ sọ fún wọn pé ká má gbé lọ kán fáwọn lórí ọ̀fẹ́ láti máa play ọ̀rọ̀ Ọlọ́run kán jẹ́ kó máa gbọ́ níbi tó wà yẹn wọ́n ń play ọ̀rọ̀ Ọlọ́run ó dẹ̀ ń gbọ́ ẹ̀gbọ́n Pastor John Hagee padà wá ó fún rẹ̀ jí ni láì sí surgery láì sí nǹkan kan so Pastor John Hagee máa ń ṣe testimony yẹn everywhere so ọ̀rọ̀ Ọlọ́run is so powerful so tá a bá kà á ìyẹn ló ń àwa là ń miss ọ̀rọ̀ Ọlọ́run so ní agbára ìmísí Ọlọ́run ni so Psalm 19 verse 1 mo ti sọ fún wa pé mi ò fún ní title mi ì fún title mo kàn sọ pé the wonder of creation ìyanu tó wà ní bí Olúwa ṣe dá gbogbo àwọn nǹkan tá à ń rí lójoojúmọ́ verse 1 sọ wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn kò sẹ́ni tó lè jí láàárọ̀ tó lè rí òfurufú yìí tó máa sọ wípé mistake accident kókò wà ń bẹ̀ fún rẹ̀ ni no òfurufú ó ń sọ̀rọ̀ ògo Ọlọ́run ó jẹ́ ká mọ̀ wípé ẹni tó ṣe irú nǹkan yìí alágbára ni ó ń fi iṣẹ́ ọwọ́ Ọlọ́run ó ń fi hàn verse 2 àmì a lè ka Genesis 1 verse 1 to 8 Genesis chapter 1 verse 1 to 8 a máa rí bí Ọlọ́run ṣe dá gbogbo ayé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé so just looking at the heavens a mọ̀ wípé Ọlọ́run ló dá kò séyàn kankan tó lè ṣerú nǹkan bíi eléyìí ó dẹ̀ lọ ó kárí gbogbo ayé ni kò sì jábọ́ ó ti wà ń bẹ̀ látìgbà tí Ọlọ́run ti dá ayé yìí kò jábọ́ kò dẹ̀ yí padà bẹ́ẹ̀ lòrùn dẹ̀ ń tàn sí lójoojúmọ́ bẹ́ẹ̀ lòjò ń rọ̀ láti bẹ̀ so gbogbo iṣẹ́ Ọlọ́run ó ń fi Ọlọ́run hàn ó ń fi ògo Ọlọ́run ó ń fi hàn so kò sí àwáwí kò sí excuse fẹ́ni kankan láti sọ wípé kò sí Ọlọ́run kan ń bì kan torí iṣẹ́ Ọlọ́run ó ń fi Ọlọ́run hàn verse 2 ó ní ọjọ́ dé ọjọ́ ń fọhùn àti òru dé òru ń fi ìmọ̀ hàn nígbà tílẹ̀ bá mọ́ láàárọ̀ tó òrùn yọ ọjọ́ ń fọ ó ń sọ̀rọ̀ fún wa ni ó ń sọ̀rọ̀ fún wa wípé kábíyèsí Ọlọ́run ọlọ́gbọ́n Ọlọ́run alágbára tó fi òòrùn tó dẹ̀ fi sínú ṣe mọ̀ pé ojú ọ̀run orí bíi tabernacle kí ni tabernacle bíi pé ká ṣe rúùfù ilé ká wá fi iná ká wá fi sí kí iná yẹn kó máa tàn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbogbo ọ̀run tó dẹ̀ lọ káàkiri gbogbo ayé yìí tí iná yẹn bá sì ti tàn ó dẹ̀ máa tàn káàkiri gbogbo ayé tó bá dẹ̀ wá di òru Olúwa á tún wá mú iná láìtì yẹn á mú kúrò á tún wá fi òṣùpá á tún wá fi sí lóru so nígbà tó òṣùpá bá tún ṣe pé Dáfídì ọmọ darandaran ni so Dáfídì máa ń wà nínú igbó tá a sùn sílẹ̀ tá a máa wo òfurufú tá a máa wò ó pé wáò ta ló dìsáìnì irú nǹkan bíi eléyìí tóòrùn wá dẹ̀ tún lọ ìràwọ̀ á wá tàn sí gbogbo làwọn ìràwọ̀ yìí tiẹ̀ ti wá so David máa ń meditate ó máa ń ṣe àṣàrò lórí gbogbo ẹ̀ òun ló ṣe sọ wípé àwọn eléyìí ń bá wa sọ̀rọ̀ ká lè mọ̀ wípé Ọlọ́run kan wà tó jẹ́ alágbára èyí tó dá ayé àti ọ̀run so ọjọ́ tó bá ti jí láàárọ̀ báyìí ó máa ń fọhùn ní tá bá ti jí tá ti rí ọjọ́ tó yọ ọjọ́ ń sọ fún wa ni wípé kábíyèsí Ọlọ́run tóbi Ọlọ́run ló dá mi àti òru dé òru sì máa ń fi ìmọ̀ ó máa ń fi hàn verse 3 wá sọ wípé kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn kò sí ó lè sọ pé torí pé ní India ní pé wọ́n gbọ́ nǹkan tó ń sọ universal language ló ń bá gbogbo wa sọ èdè kan náà ló ń bá gbogbo wa sọ torí ilẹ̀ mọ́ ní India bẹ́ẹ̀ ni ilẹ̀ mọ́ ní Australia bẹ́ẹ̀ ni ilẹ̀ mọ́ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ ló mọ́ ní Áfíríkà so kò síbi tí a ti rí
iṣẹ́ Ọlọ́run. Kò sí èdè kan níbi kankan tó lè sọ pé mi ò gbédè tọ́lọ́run yẹn ń sọ. Gbogbo wa la rí, gbogbo wa la rí. So ìró rẹ̀ ó sì ka gbogbo ayé. Gbogbo wa la ń rí pé òòrùn yọ, bẹ́ẹ̀ dẹ̀ ni òṣùpá, bẹ́ẹ̀ ló ṣe ń yọ. Number 4, ó rí ìró wọn, ó la gbogbo ayé já, gbogbo ayé lórí, ó ń bá gbogbo ayé sọ̀rọ̀, àti ọ̀rọ̀ wọn ó dé òpin ayé. Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn. Oòrùn tó ń ràn kò sẹ́ni tí heat ẹ̀ ò kí ń kàn lára o. Ẹni tó wà ní India ó ń fìlì ooru ẹ̀, ẹni tó wà ní Áfíríkà ó ń fìlì ooru ẹ̀, àwa tá wà l'Amẹ́ríkà náà, gbogbo ẹni tó wà lórílẹ̀‐èdè alàyè ló ń fìlì ẹ̀ o. Ó sì ń tanná, ó jẹ́ ká rí nǹkan gbà tí oòrùn bá jáde báyìí, a máa rí gbogbo nǹkan dáadáa. Gbogbo wa là ń rí. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni, kò sẹ́ni tó lè ṣe ju Ọlọ́run lọ. So in fact wọ́n sọ pé àwọn scientists sọ pé oòrùn yẹn wọ́n ló máa ń travel 500,000 miles ní wákàtí kan. Ní ìmọ̀ yẹn ń Yorùbá, ìdajì mílíọ̀nù ló máa fi ń fly ní wákàtí kan. Bẹ́ẹ̀ ló dẹ̀, ẹ wo ọdún tó ti ń ṣe, kò dẹ̀ change, kò dẹ̀ jábọ́, kò dẹ̀ yí padà. Wọ́n ló láti máa travel 500,000 so that a lè kárí gbogbo ayé 500,000 miles in an hour. Bẹ́ẹ̀ ló dẹ̀ ń lọ, bẹ́ẹ̀ ló dẹ̀ ń lọ, kò dẹ̀ yí padà rí. Ta ni onímọ̀ pé Ọlọ́run kan wà níbì kan tó ń ṣe irú ẹ̀? Ta ló lè ṣe? Ta ló lè program irú ẹ̀ tí ò dẹ̀ yí padà tó dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́? So verse 5 wọ́n ní tí ó dàbí, ó sọ nípa oòrùn ni o. Dáfídì sọ pé bí oòrùn ṣe ń travel, torí á bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ayé ní ìpìlẹ̀, níbi tí ayé ti bẹ̀rẹ̀. Oòrùn yẹn á dẹ̀ lọ round, á lọ round gbogbo àgbáyé, á tún wá padà, á yí gbogbo àgbáyé káàkiri ni o. Á dẹ̀ tún wá padà síbi tó yẹ kó wọ̀ sí nígbà tó bá fẹ́ wọ̀, kó ṣùpá kó tún lè jáde. So Dáfídì sọ pé níṣe ló dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá, tí ó sì yọ̀ bí ọkùnrin alágbára láti súré ìje. Ṣé ẹ mọ̀ pé ọkọ ìyàwó tó bá fẹ́ lọ gún ìyàwó ẹ̀, ẹ mọ̀ pé inú ọkọ ìyàwó máa ń dùn ni tó bá jẹ́ ìyàwó tó fẹ́ràn. Ṣé ẹ mọ̀ pé inú ọkùnrin máa dùn ni pé ó lọ mú ìyàwó ẹ̀ wálé. So Dáfídì sọ pé ṣe ló rí bí ọkùnrin tó jáde láti ìyẹ̀wù rẹ̀ tó fẹ́ lọ mú bride ẹ̀ tó fẹ́ lọ mú wálé, pé inú ẹ̀ ń dùn ní bí ọkùnrin tó alágbára tó fẹ́ lọ súré ìje, bí ẹ tó ń win ní kọ́ọ̀pù ní Olympics. Ṣé mọ̀ tó ti ń look forward to eré yẹn wípé mo ready àti lọ sá eré yìí, pé pẹ̀lú ayọ̀ òun ni òun ṣe máa ń ṣe, tádé yìí káàkiri gbogbo ayé everyday, lójoojúmọ́ bẹ́ẹ̀ ló ṣe ń ṣe. So verse 6 ó ní ìjáde lọ rẹ̀ ni láti òpin ọ̀run wá, àti àyíká rẹ̀ sì dé ìpìlẹ̀ rẹ̀. Láti ó máa ráǹdì gbogbo, bí àtàbá lọ ráǹdì field táwọn ọmọdé ti máa ń sáré, má ṣe máa sáré ráǹdì field yẹn, bẹ́ẹ̀ lòun ṣe máa ń ṣe káàkiri gbogbo ayé. A máa yí, á bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, á sì yí, á yí káàkiri gbogbo ayé, á tún padà, á yí káàkiri gbogbo ayé, á tún padà lójoojúmọ́. Ta ni ò ní mọ̀ pé Ọlọ́run nìkan ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. So láti verse 7 ni Dáfídì ti wá ń sọ fún wa nípa ọ̀rọ̀ òfin Ọlọ́run, wípé a lè fi nǹkan tọ́lọ́run dá gbogbo, a lè fi mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà. Láti verse 7 ikọ̀ ìkejì ta lè fi mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà, ó ní ọ̀rọ̀ rẹ̀. So àwọn nǹkan 6 tí Dáfídì sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí Dáfídì kọ́kọ́ sọ ni wípé òfin Ọlọ́run, òfin rẹ̀ pé, òfin Ọlọ́run pé. Torí pé òfin Ọlọ́run pé ó máa ń yí ọkàn padà, ó máa ń yí ọkàn padà, ó máa ń mú ìyípadà wá. Bí mo ṣe sọ ńgbà tá bẹ̀rẹ̀, ó máa ń mú transformation wá. Òun la ṣe mọ̀ pé lóòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí, mo láti gba Jésù Kristi sínú ayé mi. Mo fẹ́ repent, mi ì fẹ́ gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ mọ́, mo fẹ́ máa gbé ìgbé ayé mímọ́, nítorí mo fẹ́ bá Jésù Kristi jọba. Ìyípadà ọkàn là ń pè yẹn. So ọ̀rọ̀ Ọlọ́run pé débi pé tẹ bá gbọ́ báyìí, ó máa jẹ́ kẹ́ yí ọkàn padà pé
mi ì gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ mọ́. Tàbí ńgbà mìíràn tẹ́ pé a tẹ̀ ti gba Jésù Kristi bọ̀ téèyàn bá bẹ̀rẹ̀ sí téèyàn bá ti yíkú padà kúrò lọ́nà yẹn, tá bá tún ka ọ̀rọ̀ Ọlọ́run tàbí tá bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọkàn wa á tún padà, á tún yí ọkàn wa padà, á tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, á tún yí ọkàn wa padà sí Ọlọ́run. So òfin Ọlọ́run ó pé, ó máa ń yí ọkàn padà. So ìkejì tó sọ ni wípé ẹ̀rí Olúwa ó dájú, his testimonies are sure. Ẹ̀rí Olúwa dájú, ó máa ń sọ òpè, ó máa ń sọ di ọlọ́gbọ́n. Gbogbo àwọn ìtàn tá máa ń kà nínú Bíbélì, a máa rí wípé àwọn ohun tó ń ṣẹlẹ̀, gbogbo àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ yẹn, ó máa ń ó máa jẹ́ ká kọ́ ọgbọ́n nípa àwọn tó ṣàìgbọ́ràn sí Ọlọ́run, nǹkan tó ṣẹlẹ̀ sí wọn, àtàwọn tó ṣe ìgbọ́ràn sí Ọlọ́run, ó máa jẹ́ ká rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. So a máa lè kọ́gbọ́n. So ọ̀rọ̀ Ọlọ́run, testimony ẹ̀ pé tó bá ṣe báyìí, nǹkan báyìí ni. So testimony Ọlọ́run ó máa ń sọ òpè, ó máa ń sọ di ọlọ́gbọ́n, ó máa ń jẹ́ ká gbọ́n sí. Ọlọ́run fi àwọn ẹ̀rí wọ̀nyí sínú ọ̀rọ̀ rẹ̀ láti lè tọ́ àwọn aláìmọ̀kan tàbí òmùgọ̀ lọ́gbọ́n nípa ìgbé ayé òdodo. Olúwa fi àwọn ẹ̀rí yẹn ká lè kọ́gbọ́n ń bẹ̀. Ẹ wo story ti Solomon nígbà tí Ọlọ́run fún ní ọgbọ́n tán. Àwọn obìnrin méjì tí wọ́n lọ bá Solomon pé kó wá parí ìjà fún wọn. Àwọn méjèèjì náà ní ọmọ. Nígbà tó di òru, ọmọ ìkan kú. Eléyìí tọ́mọ ẹ̀ kú, ó gbé ọmọ ẹ̀, ó gbé sẹ́gbẹ̀ẹ́ ẹni tọ́mọ tiẹ̀ wà láàyè. Ó wá gbé ọmọ eléyìí tó wà láàyè, ó gbé sọ́dọ̀ títí ẹ̀. Wọ́n lọ gbé jàmbá Solomon. Ọba Solomon wá parí ìjà. Solomon sọ wípé òkè, ọmọ tó wà láàyè yìí a máa gé sí méjì ni. A gé sí méjì, a fún ẹ̀yin méjèèjì ní ìlàjì. Ẹni tọ́mọ ẹ̀ wà láàyè ṣe pé kò ní fẹ́ kí wọ́n pa ọmọ tòun. Ẹ̀yin sọ pé rárá, má gé sí méjì, kúkú fún kó máa tọ́jú ẹ̀. Tọ́mọ bá dàgbà, ọmọ á mọ̀ ìyá ẹ̀ gbé fún. Má gé ọmọ sí méjì. Eléyìí tọ́mọ ẹ̀ ti kú sọ pé gé sí méjì fún wa ní kọ̀ọ̀kan. Ìyẹn ni pé after all tòun ṣáà ti kú, so kanjọ rí bákan náà. So ó kọ́ wa lọ́gbọ́n. Tàbá karú ẹ̀, ó máa kọ́yàn lọ́gbọ́n wípé a gbọ́dọ̀ sun àsùnpara o. Onígbàgbọ́ ò gbọ́dọ̀ sun oorun àsùnpara lóru o. A láti jí láti gbàdúrà o. Torí nígbà tá bá ń sùn, nígbà yẹn làwọn ẹni ibi tán ṣe gbogbo orú nǹkan tán ń ṣe yìí o. So ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀rí Ọlọ́run, ó máa ń kọ́ wa lọ́gbọ́n láti lè gbọ́n, láti mọ àwọn nǹkan tó yẹ kí a ṣe. So ìkẹta tí Dáfídì sọ̀rọ̀ ń pa ẹ̀, òun ni ìlànà Olúwa. Ó sọ pé ó tọ́. Ìlànà Olúwa, ó sọ pé ó tọ́. Ó ló máa ń mú ọkàn yọ̀. Precept Ọlọ́run, doctrines Ọlọ́run. Ṣàmì pé a sọ pé a bá fẹ́ mọ Ọlọ́run, a láti mọ ìlànà Ọlọ́run. Ìlànà Ọlọ́run ó tọ́. Dáfídì sọ pé ó tọ́. Ó máa ń mú ọkàn yọ̀. So tá bá ń kà á, láti ẹ̀ ń ka ọ̀rọ̀ Ọlọ́run yẹn pé báyìí lọ́lọ́run ti sọ pé ká ṣe. Tá bá sì tẹ̀lé lóòótọ́, ó máa ń mú ọkàn yọ̀. Kò ní jẹ́ ká rógun wàhálà, kò ní jẹ́ ká rógun pé gbogbo ẹ̀ dàrú. So nígbà tó bá sọ wípé ìwọ ọkùnrin join pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ̀yin méjèèjì ẹ ti dì kan, tó dẹ̀ rọra ní sùúrù, tó dẹ̀ rọra fẹ́ràn ìyàwó, tí ìyàwó dẹ̀ fẹ́ràn ọkọ, tí kò sí obìnrin àjòjì ń bẹ̀, ẹ mọ̀ páyọ̀ ọmọ wà nínú ilé wọn. Àwọn ọmọ tó wá bí tọ́jọ tọ́jú àwọn ọmọ wọn dàgbà, ẹ mọ̀ páyọ̀ ọmọ wà ń bẹ̀ ni. Ṣùgbọ́n tó bá ti di pé bóyá obìnrin ló lọ ṣe àṣejù ń ta, àbọ̀kùnrin ló lọ mú obìnrin àjòjì wá, wàhálà ti wà torí pé wọ́n ti yà kúrò nílànà Ọlọ́run. So tá bá ti ń tẹ̀lé ìlànà Ọlọ́run, àwọn nǹkan tọ́lọ́run sọ pé ká ṣe, ó máa ń jẹ́ kí ọkàn, ó máa ń jẹ́ kọ́kàn yọ̀. Ó máa ń jẹ́ kọ́kàn yọ̀. Bishop Oyedepo sọ pé àwọn ti fayé wọn fún Jésù ní ọmọ ọdún 18. Wípé nígbà yẹn làwọn ti kà á wípé téèyàn bá tẹ̀lé ìlànà Ọlọ́run, èèyàn lè gbé ìgbé ayé tó dára, tí ọ̀tá ò sì nílé ní agbára lórí èèyàn. Àti pé tá bá tún kúrò láyé bí a tún bá Ọlọ́run jọba. Bó àwọn wá decide, àwọn pinnu nínú ọkàn wọn pé gbogbo nǹkan tọ́rọ̀ Ọlọ́run bá ti sọ pé káwọn máa ṣe, òun làwọn máa ṣe. Wọ́n ní àwọn lọ́tà ju gbogbo àwa tá máa ń lísìn sáwọn lọ rẹpẹtẹ o. Pé but láti ìgbà táwọn ti gba Jésù yìí, àwọn ò ní ṣòro kan rí táwọn lè lọ
sábà èèyàn kan yí pé jọ̀ọ́ wá gbà mí o báyìí ló ṣe rí wípé because gbogbo nǹkan táwọn ń ṣe ní ìlànà Ọlọ́run ni gbogbo nǹkan táwọn ń ṣe ìlànà Ọlọ́run ni Ọlọ́run sọ pé níyàwó kan má tún ṣojú mìíràn àwọn dúró síbẹ̀ Ọlọ́run sọ pé òkè san táìtì san offering everything tọ́lọ́run sọ tí ìlànà Ọlọ́run bá ti sọ òun làwọn ń ṣe àwọn dẹ̀ rí wípé ó pè àwọn àtàwọn ọ̀rẹ́ wọn tán jọ jẹ́ ẹgbẹ́ ńgbà tán jọ bẹ̀rẹ̀ táwọn ò tẹ̀lé ìlànà Ọlọ́run pé ayé wọn yàtọ̀ sí táwọn pátápátá lénìí so ìlànà Ọlọ́run ó tọ́ ó máa ń mú ọkàn ó máa ń mú yọ̀ ni tá bá lè tẹ̀lé ìlànà Ọlọ́run a lè ka Jeremiah 15:16 tá bá délé Jeremiah 15:16 ìkẹrin David sọ wípé àṣẹ Olúwa jẹ́ mímọ́ àṣẹ tó fún àwọn commandment ẹ̀ wípé ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò sí ohun ọmọ ẹnìkejì rẹ ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn ní iwájú mi tàbí gbogbo àwọn àṣẹ Ọlọ́run yìí David sọ wípé mímọ́ ni o divine mandate pé ó jẹ́ mímọ́ ó máa ń fi ìmọ́lẹ̀ fún ojú ó máa ń jẹ́ kójú èèyàn là wípé nǹkan tó yẹ kí n ṣe leléyìí nǹkan tó yẹ kí n ṣe leléyìí nǹkan tó yẹ kí n ṣe leléyìí pé tá bá lè ṣe bẹ́ẹ̀ David sọ pé ìgbésí ayé èèyàn ó máa dára ju bó ṣe yẹ kó ṣe wà nítorí pé ẹ̀kọ́ tá à ń rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ó máa tan ìmọ́lẹ̀ Ọlọ́run ó máa tàn sí ojú wa ó máa kọ́ wa ní ọ̀nà tá a máa tọ̀ Psalm 119:105 Psalm 119:105 náà a lè kà yẹn tá a bá délé àmọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ò ní ìmọ́lẹ̀ téèyàn máa fi ó máa tan iná sẹ́sẹ̀ èèyàn láti lè mọ ibi téèyàn máa gbé ẹsẹ̀ sí a sì máa fi rí ọ̀nà níbi tí à ń lọ Psalm 119:105 dẹni karùn-ún ni pé ìbẹ̀rù Olúwa mọ́ David sọ pé ìbẹ̀rù Olúwa ó mọ́ ó dúró láéláé ẹlẹ́rù níyìn òun ni Ọlọ́run wa a láti ní ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù rẹ̀ yìí ipe ká lè máa ṣe nǹkan tó dára náà ni o torí tá a bá níbẹ̀rù Ọlọ́run àáké àkókí ló kàn mí bọ̀tá bá níbẹ̀rù Ọlọ́run ìpáyà àti Ọlọ́run ó máa jẹ́ ká lè tẹ̀lé àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ tó fẹ́ ká máa ṣe ó ní nígbà tí a bá lo àkókò nínú ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń dá ọ̀wọ̀ referential respect ó máa jẹ́ ká ní ọ̀wọ̀ fún Ọlọ́run ó máa fi ọ̀wọ̀ Ọlọ́run ó máa fi sí inú wa ó máa jẹ́ ká kórìíra ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ ká fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ kankan rárá tí ìbẹ̀rù Ọlọ́run tó máa ń wà tá bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run and kẹfà the last one tó sọ ní pé àwọn ìdájọ́ Olúwa ó jẹ́ òtítọ́ àti òdodo lápapọ̀ his judgment Ọlọ́run adájọ́ òdodo ni nítorí ìdájọ́ máa wà nígbà tá bá parí lọ́jọ́ náà tá bá dúró níwájú Ọlọ́run ìdájọ́ máa wà o bá ṣe gbé ìgbé ayé wa Ọlọ́run yìí sì rèé onídàájọ́ òdodo ni ó máa dá wa lẹ́jọ́ gbogbo nǹkan tá a ṣe lápapọ̀ bá ṣe ń gba ìdájọ́ láyé ń bí bẹ́ẹ̀ la tún máa ṣe final judgment nígbà tá a bá dúró níwájú Ọlọ́run so àwọn ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń jẹ́ ká mọ̀ pé ìdájọ́ Ọlọ́run ó wà ó sì jẹ́ òtítọ́ àti òdodo ni then verse verse 9 verse 10 la máa ṣe ń sìn ó ní wọ́n ju wúrà ẹ̀yin ọ̀rọ̀ Ọlọ́run ni Dáfídì sọ ó ní ọ̀rọ̀ Ọlọ́run ó ní wọ́n ju wúrà dáradára púpọ̀ ṣe mọ̀ pé wúrà gold ó la máa ń value jù but Dáfídì sọ fún wa wípé ẹni tó bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run tó sì mọ ọ̀rọ̀ Ọlọ́run tó sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run lò ó ní ọ̀rọ̀ Ọlọ́run ó lójú wúrà dáradára bí wọ́n ṣe ń gbẹ́ wúrà wọ́n ṣe ń gbẹ́lẹ̀ láti rí gold bẹ́ẹ̀ la máa ṣe ń dig into the word of God ẹni tó bá lè máa dig tó lè máa wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ tó lè máa ṣe àṣàrò gidi lórí ọ̀rọ̀ Ọlọ́run Dáfídì sọ wípé ó ju wúrà dáradára lọ ṣebí àwọn tó ṣe plane mo ti sọ fún wa àwọn two brothers àwọn
ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n ṣe plain nínú ọ̀rọ̀ Ọlọ́run ní Bible ni wọ́n ti rí pé when you wait on the Lord you will fly your wings, you know, they that wait upon the Lord they shall renew their wings, they shall fly and they shall mount on wings, you know, like the eagle. Ibi tó ti rí plane, ibi tí plane ti bẹ̀rẹ̀ nìyẹn. So David sọ pé tó bá ń ṣe àṣàrò sínú ọ̀rọ̀ Ọlọ́run yìí a rí i pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó dára ju wúrà lọ, ó dára ju wúrà lọ lọ́pọ̀lọpọ̀, ó ló dẹ̀ dùn ju oyin lọ. Ọ̀rọ̀ Ọlọ́run dùn ju oyin lọ àti rírò afárá oyin níbi tó ti ń fa oyin jáde. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run David sọ pé ó dùn jù yẹn lọ. Ó sọ náà Psalm 119 verse 127, 119 verse 127, then ní verse 11 ó wá sọ pé pẹ̀lúpẹ̀lú nípa wọn lè a ti ṣí ìránṣẹ́ rẹ̀ létí, ẹ máa gbọ́ o, àti ní pípamọ́ wọn èrè púpọ̀ ń bẹ. David sọ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ní Ọlọ́run ti ṣí ohun ìránṣẹ́ rẹ̀ létí pé báyìí ló ṣe máa ṣe, tó bá ṣe bí eléyìí ẹ̀ṣẹ̀ ni ọ̀nà tó láti gbà leléyìí, pé níbẹ̀ ló ti mọ eléyìí tó dáa àti eléyìí tí ò dáa, pé nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ní Ọlọ́run ti ṣí òun létí. Òun wá rí wípé téèyàn bá lè pa àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí mọ́ pé èrè púpọ̀ ń bẹ ń bẹ, èrè púpọ̀ ń bẹ ń bẹ fún ẹ tó bá lè pa ọ̀rọ̀ Ọlọ́run, tó bá lè pa mọ́. Verse 12, which is the favorite scripture, favorite verse tó wà ní Psalm 14. Ó ní ta ni ó lè mọ ìṣìnà rẹ̀? Ṣé ara ẹni tó lè sọ wípé ọ̀nà báyìí ni mo ti gbà tí mo ti ṣẹ̀, tó lè condemn ara ẹ̀, tó lè mọ fúnra ẹ̀ kọ́ ara ẹ̀ wípé báyìí ló ṣe yẹ kó ṣe, báyìí ló ṣe yẹ kó ṣe? David sọ pé kò sí. Ta ló lè mọ ìṣìnà rẹ̀? Ó wá sọ wípé Olúwa wẹ̀ mí mọ́ kúrò nínú ìṣìṣẹ́ ìkọ̀kọ̀ mi, àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ mi, àwọn ẹ̀ṣẹ̀ hidden sin, àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ téèyàn sì ṣẹ̀, wípé kò sí bí mo ṣe lè mọ̀ wọ́n. Ọlọ́run, pé ìwọ Ọlọ́run ni kó wẹ̀ mí mọ́. Pastor Adébóyè sọ nípa bọ́lọ́ngbà táwọn di general overseer, Ọlọ́run wá ṣí ojú àwọn wá rí ara wọn nínú hall tó jẹ́ pé kò sí irú ẹ̀ láyé yìí. Hall yẹn ó so ga tó jẹ́ pé àwọn ò rí sílìn ẹ̀, ó kàn ga lọ ni. Àwọn wá rí lọ́wọ́ ọ̀tún wọn, àwọn ará àwọn áńgẹ́lì tó pọ̀ rẹpẹtẹ tó ń ga tó beautiful. Lọ́wọ́ òsì wọn àwọn ará àwọn áńgẹ́lì tó ga tó beautiful. Níwájú níbi tó jìnnà sáwọn àwọn wá rí throne, tí throne yẹn ó kàn dán bí gold ni. Àwọn kan ń wò far off pé àwọn wá wo ara wọn, àwọn wá rí pé ẹ̀gbin, pé gbogbo ara wọn wá dọ̀tí láti irun orí wọn títí lọ dé sàlẹ̀. Pé àwọn wá rí pé àwọn áńgẹ́lì yẹn wá ń sá sẹ́yìn fún wọn. Táwọn bá fẹ́ sún sósì àwọn áńgẹ́lì yẹn á sá fún wọn. Táwọn bá fẹ́ sún sọ́tún àwọn áńgẹ́lì yẹn á sá fún wọn. Wọ́n láwọn wá rò pé ṣé báwọn ṣe dẹ́tì, báwọn ṣe dọ̀tí leléyìí. Àwọn wá jí. Pé ńgbà táwọn jí, àwọn wá sọ pé ìgbé ayé mímọ́ làwọn fẹ́ gbé láti ọjọ́ náà. Pé báwọn ṣe fi gbogbo nǹkan tó lè jọmọ́ ẹ̀ṣẹ̀, òun ló ṣe, that's why pé anywhere tí wọ́n bá ti ń preach, he's always talking about holiness. Ìgbé ayé mímọ́, ìgbé ayé mímọ́. Gbogbo messages Pastor Adébóyè rí pé nípa ìgbé ayé mímọ́ lọ́mọ ń sọ. Pé báwọn ṣe sọ pé àwọn make up mind wọn pé the next time táwọn bá rí ara wọn, àwọn áńgẹ́lì ò ní sá fáwọn, àwọn á lè súnmọ́ throne yẹn. Ìkan tó báwọn ṣe fẹ́ ní ìgbésí ayé wọn nìyẹn. So ọ̀rọ̀ Ọlọ́run ló lè jẹ́ ká ríra wa bẹ́ẹ̀. Tọ́mọ school bá ṣe ìdánwò tó bá ní pé kó máàkì exam ẹ̀, ṣé ó máa máàkì ara ẹ̀ kó fèèlì? Ó máa pass ara ẹ̀ ni. So ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè jẹ́ ká mọ ibi tí ìṣìnà wa wà. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ pé hidden sin, ẹ̀ṣẹ̀ tó pamọ́ téèyàn ò tiẹ̀ mọ̀ wípé ẹ̀ṣẹ̀, but tá bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run máa ṣí ojú wa láti rí wípé ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ò fẹ́ òun leléyìí. So verse 13, David wá ń sọ fún Ọlọ́run o, àdúrà ló wá ń gbà wípé Olúwa fa ìránṣẹ́ rẹ sẹ́yìn pẹ̀lú kúrò nínú ẹ̀ṣẹ̀
Yorùbá word ìkùgbù yẹn mi ìmọ̀ kan tó ń jẹ́ ìkùgbù but nǹkan tí ó mean ò ní àwọn ẹ̀ṣẹ̀ tí mò ń fojú rí báyìí mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni o ṣùgbọ́n anyway mo dẹ̀ máa ṣe presumption sin ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá that's the right word ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá mo mọ̀ pé tí n bá lọ bóbìnrin lóbìnrin láṣepọ̀ mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni but ṣá mo fẹ́ ṣe tí n bá ṣe tán màá lọ máa béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Dáfídì sọ pé Olúwa kò kì í ṣe ẹ̀ṣẹ̀ tó pamọ́ tí mi ò mọ̀ nìkan ni kò gbà mí nínú ẹ̀ o àwọn ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá tí mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ lélẹ́yìí but at the same time mo dẹ̀ lọ ń ṣẹ̀ pé má jẹ́ kó jọba ní orí mi ó ní fa ìránṣẹ́ rẹ sẹ́yìn pẹ̀lú kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkúgbù má ṣe jẹ́ kí wọn kí ó jọba lórí mi nígbà náà ni èmi ò dúró ṣinṣin torí Dáfídì fẹ́ close relationship ó fẹ́ ní relationship gidi pẹ̀lú Ọlọ́run kò tiẹ̀ fẹ́ ní ìsì ẹ̀ lọ́nà kankan rárá ó fẹ́ dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run wípé sọ Olúwa mo fẹ́ jẹ́ àìlẹ́bi mi ìfẹ́ tiẹ̀ lẹ́bi kankan mo fẹ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ àtẹ̀ṣẹ̀ ńlá o àtẹ̀ṣẹ̀ kékeré Olúwa mo fẹ́ kẹ́ bá mi mú kúrò ẹ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ kó jọba lórí mi ó nítorí tí ò bá sí ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ ò bá jọba lórí mi nǹkan tí mò ń rò nínú ọkàn mi ó máa jẹ́ nǹkan tó ń dùn mọ́ Ọlọ́run nínú and Psalm 14 ẹni tí ò tẹ̀tí ka Psalm 19 rí gan àmọ́ verse 14 tá bá ti gbọ́ by the rivers of Babylon there we sat down and there we wept when we remember Zion wọ́n wá kọ́ pé let the words of my mouth and the meditation of my heart be acceptable in thy sight. Let the words of my mouth and the meditation of my heart be acceptable in thy sight here tonight. Àdúrà tí ẹ tó kọ orin yẹn tó ń gbàdúrà ní wípé Olúwa orin tí mò ń kọ yìí jẹ́ kó jẹ́ pé kí ọ̀rọ̀ ẹnu mi àti nǹkan tí mò ń rò nínú ọkàn mi àṣàrò tí nǹkan tí mò ń rò nínú ọkàn mi Olúwa jẹ́ kó jẹ́ nǹkan tó tẹ́ Ọlọ́run lọ́rùn kó má jẹ́ pé ọ̀rọ̀ ẹnu mi àti nǹkan tí mò ń sọ kó má jẹ́ pé wọ́n jìnnà síra ṣe mọ̀ pé Ọlọ́run yìí ọkàn lọ́lọ́run máa ń wò ṣàrántí nígbà tó ní kí Samuel kó lọ da òróró sórí Dávìdì nígbà tó délé tí Samuel délé bàbá wọn tó rí àwọn ẹ̀gbọ́n Dávìdì tí wọ́n ga tí wọ́n handsome Samuel fẹ́ da òróró Ọlọ́run sọ fún wípé má wo ìta wọn má wo bó ṣe lẹ́wà má wo bó ṣe rí pé Ọlọ́run ò kì í wò bí èèyàn ṣe ń wò ọmọ èèyàn máa ń wo ìta ṣùgbọ́n Ọlọ́run ọkàn ò ní Ọlọ́run máa ń wò ọkàn ni Ọlọ́run máa ń wò Ọlọ́run ò kì í wo ìta Ọlọ́run ò kì í kò ń ṣe pé nǹkan tá à ń sọ yìí lọ́lọ́run ń gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí kí ló wà nínú ọkàn rẹ̀ that is what God is concerned about ẹni tó ń sọ̀rọ̀ yìí kí ló wà nínú ọkàn rẹ̀ gan-an Ọlọ́run ò kì í wo ilé tá à ń sọ ìkan tí mo sọ yẹn a lè kà ní 1 Samuel chapter 16 verse 17 1 Samuel 16:17 ṣùgbọ́n Olúwa wí fún Sámúẹ́lì pé má ṣe wo ojú rẹ̀ tàbí gíga rẹ̀ nítorí pé èmi kọ̀ nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti ń wò ènìyàn á máa wo ojú Olúwa á máa wo ọkàn. Solomon gan sọ ní Proverbs chapter 4 verse 23 ìwé òwe orí 4 ẹsẹ̀ 23 Solomon sọ pé ju gbogbo ohun ìpamọ́ ó nípa àyà rẹ mọ́ àyà yìí òun náà ní wàhálà Solomon nípa mọ́ o nítorí pé láti inú rẹ̀ wá òun ní orísun ìyè o nínú ọkàn wa láti àyà yìí òun ní orísun ìyè even though Solomon kan eventually òfin rẹ̀ gan kò pamọ́ but Solomon tó jẹ́ ọlọ́gbọ́n ó sọ fún wa wípé tó bá gbọ́ kó pa àyà rẹ̀ kó pamọ́. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Romans 3 verse 23 ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23 Dáfídì ti sọ fún wa Psalm 19 wípé kò sí àwáwí fẹ́nikẹ́ni láti sọ pé kò sí Ọlọ́run ń bẹ òfurufú ń sọ̀rọ̀ Ọlọ́run o ọ̀run fi iṣẹ́ ọwọ́ Ọlọ́run ó ń fi hàn
ní gbogbo ìgbà tá a bá ti ń rí oòrùn tá a sì ń rí òṣùpá a mọ̀ pé ọlọ́run ń bẹ, ọlọ́run ló dá ayé àti ọ̀run, ọlọ́run òun ló sì dá àwa èèyàn, ó sì ní ohun tó tọ́lọ́run fẹ́ ká ṣe, ó ní ìdí tọ́lọ́run fi dá wa, ìdí tó fi dá wa ni wípé ká lè bá òun jọba, ṣùgbọ́n ó ní àwọn nǹkan tá ń láti ṣe láti lè bá ọlọ́run yìí, láti lè bá jẹ ọba. So ó sọ fún wa ní ìwé Romans orí 3 ẹsẹ̀ 17 wípé gbogbo ènìyàn ni ó ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo ọlọ́run, gbogbo wa láti ṣẹ̀ láti ọ̀dọ̀ Adam àti Éfà, ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ gbogbo wa òun láti ṣẹ̀. Òfin ọlọ́run sì ni wípé Romans 6:23 òfin ọlọ́run Rome orí 6 ẹsẹ̀ 17 nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀, ẹni tó bá sì ti ṣẹ̀ dẹ̀rẹ́ ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n a wá ní ẹ̀bùn oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún wa nínú Jésù Kristi, òun ni ìyè tí kò ní pẹ̀kun ní o, Zoe life. Ṣùgbọ́n bá ṣe lè ní ìyè yìí òun ni nínú Jésù Kristi olúwa wa. So ẹni tí kò bá gba Jésù Kristi olúwa wa kó sọ wípé mo gbà á ní olúwa àti olùgbàlà mi, kò lè ní ìyè àìnípẹ̀kun tọ́lọ́run sọ. Kò sí bá ṣe lè mọ bíbélì tó, kò sí bá ṣe lè pa ìlànà ọlọ́run mọ́ tó, tá ṣe gbogbo rẹ̀, tá a bá jẹ́wọ́ Jésù Kristi ní olúwa àti olùgbàlà, èèyàn ò lè ní ìyè àìnípẹ̀kun. A láti jẹ́wọ́ Jésù Kristi ní olúwa àti olùgbàlà wa. Tá bá sì ti jẹ́wọ́ Jésù Kristi tán, a láti pa òfin ọlọ́run, gbogbo òfin tó kọ fún wa kò ń ṣe pé kó ní wá lára kí ìgbésí ayé wa kó bá lè rọrùn ní. Ọlọ́run ò rorò, kò sọ pé ká má gbádùn ayé wa, kí ìgbésí ayé wa ká lè ní rọrùn, ká lè ní fọ̀kànbalẹ̀, ká lè lálàáfíà. Òun ló ṣe sọ pé ká tẹ̀lé àwọn òfin tóun fi fún wa, àti wípé ẹni tí kò bá mọ́ kò lè bá ọlọ́run tó jẹ́ mímọ́ kò lè bá gbé. Nítorí nígbà tá bá toráyé ò parí síbí, tibí yìí ó lásìkò, ibi tá à ń lọ ìyẹn gangan òun gangan là ń pè ní life, ìyẹn gangan ni ìyè àìnípẹ̀kun. So ẹni tí kò bá tí ì gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà rẹ̀, bó tiẹ̀ ń lọ church, o lè máa lọ church for 20 years, o lè jẹ́ pastor pàápàá, ṣùgbọ́n tó bá tí ì fìgbà kan sọ wípé mo gba Jésù Kristi yìí ní olúwa àti olùgbàlà mi, ò tí ì ní ẹ̀tọ́ ìyè àìnípẹ̀kun o. Torí ọ̀rọ̀ ọlọ́run sọ wípé àfi tá bá jẹ́rìí Jésù Kristi ní olúwa àti olùgbàlà wa, nígbà náà nìkan la lè fi ní ìyè àìnípẹ̀kun. Torí Jésù Kristi òun la fi ra gbogbo wa padà kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n fi rà wá padà. So a láti jẹ́wọ́ Jésù Kristi yìí wípé a gbà á ní olúwa àti olùgbàlà wa, nígbà náà la lè ní ìyè àìnípẹ̀kun. So tá bá rẹ tó wà lórí òkè Síónì, bóyá ẹ bá wa ṣe Bible study, àbí ẹ máa wo fídíò wa later, àbí ẹ ti gba Jésù Kristi tẹ́lẹ̀ ṣùgbọ́n ńgbà tí gbogbo nǹkan ṣe ẹ mọ̀ pé ẹ sì nílànà yẹn mọ́, but ẹ fẹ́ padà, ẹ jẹ́ ká jọ gba àdúrà wípé olúwa mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gbà pé lóòótọ́ ló kú ló sì jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì gbà tó sọ láti inú ọkàn rẹ̀, tó lọ́lọ́run ń wo ọkàn kò kì í wo ẹnu, tọ́lọ́run rí pé tó sọ ọ̀rọ̀ yìí ó mìíní ẹ̀ lóòótọ́, tó sì lọ gbé bíbélì rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ka bíbélì rẹ̀. Ẹ má gbàgbé pé mo sọ pé ẹ̀ṣẹ̀ ló máa ń gba bíbélì lọ́wọ́ èèyàn, bíbélì ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ èèyàn ni. Olúwa kọ orúkọ yín sí ìwé ìyè, àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Jésù Kristi gan inú wọn á máa dùn pé a tún ti rí ẹni tó tún ti padà wá, àbí tó jẹ́ èèyàn tuntun tó ṣẹ̀ dé. Wọ́n á máa kọ́ mọ́ńṣọ̀n yín
lọ́jọ́ náà àríra wa àyọ̀mọ́ra wa lórúkọ Jésù. Túraká onígbàgbọ́ rẹ̀ rìn ayọ̀, kò má sí ààyè fún ìdààmú o. Àti kọ orúkọ rẹ̀ síwé àṣeyege, ṣàdúró kó lè kọrin kó lè rẹ́rìn ayọ̀. The Lord bless us all in Jesus' name.